ayé kan ò dúró lásán. Ayọ̀ kò má bá wáyé lásán. Lọ́sẹ̀ o, Ọlọ́run ò dáyé lásán. Má dúró, ayé kan ò dúró lásán. Ní kòkó nígbà tó wà lọ́mọ ọwọ́, tó àmọ̀ rí orí tó ti gbé ẹ sọ́wọ́. Pé àwọn ní iná fásábà sí ìṣíwọ́. Látìgbà ẹ̀ ti dìde ní lọ́wọ́lọ́wọ́. Tó kúrò nínú nǹkan tó kó sọ́wọ́. Sáré ọ̀rẹ́ o, ó lè já wọn ló ń díwọ́. Láìdúró Ọlọ́run lè ní kọjáwọ́. Bíbẹ́ kọ́ ò kọjá tẹ̀ àbí kọjáwọ́. Ṣùgbọ́n àìdúró ni ó padà jẹ́ kọjáwọ́. Ayọ̀ kò má bá wáyé lásán. Lọ́sẹ̀ o, Ọlọ́run ò dáyé lásán. Má dúró, ayé kan ò dúró lásán. Wọ́n dúró ṣẹ́jọ́ nìkan o, wọ́n kàn máa pè é lóníṣẹ́. Ṣẹ́jọ́ nìkan o, wọ́n kàn máa pè é lóníṣẹ́. Rántí ìyá làwùjọ bá ṣiṣẹ́. Ṣé eré bóyá dúrà ló mú níṣẹ́? Má sojú àwọn tó lè yàn kóró níṣẹ́. Gbéwì yóò tí ó jalè ló wá ṣiṣẹ́. Abẹ́kọ̀ náà o, abẹ́kọ̀. Ẹ kú kalẹ̀. Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa o. Àní rí dààmú lágbára Olódùà. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àdúrà gbogbo wa ni ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Àdúrà wọn gbà o. Oúnjẹ ojú ayé, oúnjẹ ojú oorun. Ṣé yàtọ̀ wà ńbẹ̀ ni? Ìyàtọ̀ sí ńbẹ̀, orúkọ wọn lọ́kàn yàtọ̀ ọ̀tọ̀. Tí ọ̀tá bá léni títí lójú ayé tí wọn ò bá rí ni mú, wọn a máa gba ojú oorun wọlé. Ará lọ́kùnrin, ará lóbìnrin, gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi, àlá ọ̀gọ̀ o, ẹni tó lálàá tó gọ̀. Ìwọ tó lálàá ìwọ lọ gọ̀, torí pé Ọlọ́run ti fi aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ti fi hàn ẹ́, ìwọ ló dìde sí. Ọ̀nà ẹ lówó, àkíyèsí ni. Bọ̀dá alátẹnujẹ, bàbá alátẹnujẹ, ìyá alátẹnujẹ, gbogbo ìnáwó tí wọ́n bá ń ṣe ládùúgbò, ìwọ ni kò rí pé ìyá sábọ́jọ, ìwọ ni ìyá sábọ́jọ ọbẹ̀. Àǹtí gbogbo ibi tẹ́ bá ti rí invitation ẹ rí pé dóde wọn. Ṣé wọ́n sọ fún wọn pé òde tí wọ́n dárúkọ fún ọ ni wọ́n sọ pé àwọn ń ṣe? Jojúmọ́ lẹ́ẹ̀ máa sọ ẹbí. Ìyá tí ò ní ti ń finú ẹ̀rọ tó kọ́ ràǹkárá lọ ẹ á ṣe mẹ̀dọ̀. Bọ̀dọ̀ olóúnjẹ búkà tó ń jẹ ìyàwó olóèrè òdùn lẹ́nu ẹ̀ mọ́. Gbogbo olóúnjẹ àdúgbò ló ti ní nọ́mbà wọn lọ́wọ́. Ìyá àṣàfù sógùnfẹ́ wà. Ìyá búkì sẹ́níyàn. Ìyá Peter ṣètìnú ẹran wà òpònú. Tọ́ bá kó ìkalẹ̀ gan fún ìyàwó rẹ̀ tọ́ bá yìí dáná oúnjẹ fún ọkọ̀ tó. Bọ̀dọ̀ olóúnjẹ àdúgbò tí wọ́n máa tọrọ ọbẹ̀ kálẹ̀kì owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ní ń pa ọ́ lọ. Tí wọ́n pín ìyàwó ẹ̀ ní 2000 lóòótọ́ òun ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. Ẹlòmíì Ọlọ́run sì kẹ́ torí kíyàwó rẹ̀ ọmọ bà pé ní àpà 2000 ń bẹ lọ́wọ́ mi o. Tọ́ bá sì délé ológùfe yóò gba ògùfe 6. Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa níwà bákan náà ní àtẹnujẹ ò ní pa wá o. Nígbà míì tí ogun ojú oorun bá ti ṣẹ́ fún ni, àwọn ẹni bí ó tún máa gbé àláì wá, wọ́n tún máa gbé wá, wọ́n tún máa gbé wá láti fi kọ̀ǹfíìsì ìrìn àjò èèyàn. Oúnjẹ ojú ayé òun tún á burúkú ju tó oúnjẹ ojú oorun gan lọ. Oúnjẹ ojú oorun wọ́n fi gba ògo ẹ̀dá, wọ́n sì fi gbé àrùn sínú ayé èèyàn. Wọ́n fi sọmọ odógbòdẹ ní lẹ́lẹ̀, oúnjẹ ojú ayé wọ́n fi pààyàn dànù ni. Wàá gbọ́ o, kí wọ́n náà kẹ́kọ̀ọ́ o. Bàbá kan ó bí àwọn ọmọbìnrin díẹ̀, ó sì bí ọkùnrin díẹ̀, Ọlọ́run sì kẹ́ ẹ. Àwọn bàbá yìí a máa ṣe family meeting. Ṣùgbọ́n ọmọ rẹ̀ fẹ́ ṣe ìyàwó, àkọ́bí rẹ̀ fẹ́ ṣe ìyàwó. Láì mọ̀ yí pé nínú ẹbí àwọn kan ti pe èbùbù ìkà, wọ́n ti pe èbùbù ìkà dé.
Ọlọ́run máa ṣọ́ wa o kò síbi tí kì í ṣọ̀tá kò síbi tí kì í ṣọ̀tá ń bẹ nú ọmọ ìyá ènìyàn ń bẹ nú ọ̀rẹ́ ń bẹ nú ìyàwó gan pàápàá ń bẹ nú ara ayálégbé ń bẹ nú èrò ọ̀nà kò síbi tí kì í ṣọ̀tá ọ̀tá alẹ́ ọ̀tá òde gbogbo èrò wọn lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa òfo ni kọjá sí. tọ́ ẹ̀yin kọ́ yìí wọ́n dájọ́ mítìnì ọjọ́ wà níwájú o ṣùgbọ́n síwájú ọjọ́ yìí ẹnìkan láàlá ó wá sọ fún bàbá yìí ẹ jẹ́ ká kúkú la ẹni tó láàlá yẹ ẹ jẹ́ kúkú là ká fọ́ mọ́lẹ̀ lára àwọn tí bàbá yìí máa ń ṣe dáadáa fún ládùúgbò ni ìyá náà wọn a máa pè é níyà alásàlátù ìyá ìbá wọlé wá bá kò sí lágbájá ńlé wọn ni wọn ti jáde wọn ti lọ ọ́fíìsì ẹnu bá dé ẹni kórìí mi abàmì àdúrà rẹ ọgbà o tó sọ̀rọ̀ ní pé torí pé ọmọdé àgbàlagbà kò pè mí lájẹ báyìí gbogbo ẹ̀sìn abápẹ̀lẹ̀ àgbàlagbà náà kọ́ làjẹ́ dákun mo láàlá kan sí ọ alámì a sì máa ṣe arákùnrin yìí jẹ́ onírẹ̀lẹ̀ tó sì jẹ́ pé kí n pé ẹnu àgbà ń rùn ó ní màámi ẹ sáwò kò ṣeun mo láàlá yìí pé wọ́n gbóúnjẹ fún láàrin àpéjọ gbogbo yín lẹ́jọ́ ń jẹun o ṣùgbọ́n oúnjẹ tiẹ̀ yìí wá tó á dá yàtọ̀ sí tàwọn yòókù àtàwọn apá olórí gbogbo èèyàn ń wá omi káàkiri wọ́n ń ṣúgbà rẹ̀ títí tí ilẹ̀ fi mọ́ àwọn lẹ́bùn àlá ni oṣù báwọn ọmọ tí wọ́n àlá tọ́ ọba níbi tó ń lò sí ṣàlàyé fún wọn. ìgbà tó dọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n níṣẹ́ ìgbèrò ìnáwó kan sójú ọ̀nà tàbí pé báyá bí àpérò ọ̀nà àwọn ní àpérò ìnáwó sì ń bẹ lọ́nà wọ́n ní wọ́n gbóúnjẹ fún ọ o wọ́n láwọn ò lè má jẹun bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ló ń jẹ eléyìí ọ̀wà yàtọ̀ oúnjẹ náà tí wọ́n bá gbé fún ọ gbọ́dọ̀ jẹ́ inú àwẹ̀ ní oṣù wáńjọ́ náà ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ọ̀jẹ̀ mọ́ògùn kódà kò jẹ́ mọ́ sàrà kankan ju pé kò pa òfin mọ́ ọlọ́run ti gbọ́ ọjọ́ kù dẹ̀dẹ̀ ọwọ́ ọ̀sọ̀ rẹ̀ sínú àwẹ̀ àsìkò pàdé tó wọ́n parí pàdé wọ́n sọ fún wọn lọ́hùn ọmọ òun ó ṣe wedding kábí ó mú déètì wọ́n mú déètì wọ́n gbóúnjẹ yìí fún lóòótọ́ o ó dá yàtọ̀ sí tàwọn yòókù yẹn ìṣọwọ́ sáàfù ẹ̀ ó yàtọ̀ sí tàwọn yòókù ìpàdé ẹbí mà ní ìpàdé ẹbí ni wọ́n máa ṣe kọ̀mà síbi tí kì í máa sọ̀tẹ̀ ẹ̀ máa fúra ogun abínibí ọ̀tọ̀ ogun ẹ̀jẹ̀ ọ̀tọ̀ sí lógun ìdílé ẹ̀ gbádùn mi tógun bá pọ̀ fọmọ ológo kì í jógun ó lè flow ògo èèyàn ní flow tó o bá fẹ́ kó gòrí ó flow á jẹ́ pé ogun abínibí ègún ìdílé ó ti kúrò nínú ọ̀rọ̀ rẹ ni o wọ́tọ́lọ́ ń bá sàánú tọ̀hún tó fẹ́ rọ́wọ́ mú tó orí mú tó fẹ́ rí jẹ tó orí jẹ ọjọ́ yà máa dúpẹ́ fọlọ́hún máa dúpẹ́ fún ọlọ́hún tó ẹ̀yin kọ́ yìí arákùnrin yìí wá owó ní wọn bóun tọ́jú ẹ̀ pamọ́ pé oúnjẹ yìí lòun ó fi bírèkì tó ń wà nínú àwẹ̀ kódà àwọn ò gbé oúnjẹ yìí kalẹ̀ wọ́n bá tọ́jú ẹ̀ ní nígbà dá kò sí ni wọ́n gbé oúnjẹ yìí wá fún wọ́n wá gbé oúnjẹ yẹn wọ́n bá dà fáwọn ewúrẹ́ àwọn ewúrẹ́ méjèèjì tí wọ́n jẹ oúnjẹ yìí wọn ò díjọ́ kejì tí wọ́n fi kú soft drink lásán lẹ́nu yìí mu soft drink lásán lẹ́nu yìí mu tó fi break ó dá oúnjẹ yẹn fáwọn ewúrẹ́ àwọn ewúrẹ́ yìí ò díjọ́ kejì òun lọ́mọ̀ sínú ara rẹ̀ ń dúpẹ́ fọlọ́run ni pé ọlọ́run ò ṣe o ṣùgbọ́n àwọn ẹni bí wọ́n ń wòye pé báwọn ṣe gbà á lérò kọ́ lórí yìí báwọn ṣe gbà á lérò kọ́ lórí yìí gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé ìkà ò ní dẹ̀mí wa légbodò ẹ wò mí bọ́lọ́run ṣe máa ń kó yànyàn lọ́wọ́ ewu ni ewu lé ewu òde ọlọ́run ọba yóò máa kó wa yọ a ní kú fọ́tà yọ o
ní agbára Elédùmarè ìṣẹ̀dá wo ò sì ní gbàbọ̀dè. ẹ̀yin mi gbogbo dáadáa tẹ́ ẹ bá ń ṣe ẹ má fi í lẹ̀. tó bá ní sàárà tó máa ṣe má fi sàárà lẹ̀. The radio modem. má fi sàárà tó bá ń ṣe má fi sàárà lẹ̀ máa sì tọrẹ àánú dáadáa. ọmọ bí tọrẹ àánú tó bá ń ṣe lọ́lọ́wọ́n máa fi sàánú rẹ̀. sì má fàdúrà sílẹ̀. má pè ìyá kan lájẹ́. gbogbo àwọn ọ̀yá tó ń tọ́jú má pè wọ́n lájẹ́ máa tọ́jú wọn. àwọn ọmọ kéékèèké máa kó wọn mọ́ra ládùúgbò máa ṣe dáadáa sí wọn. ìjọba báyìí ọmọ olóòótọ́ ò ní kú sípò òṣìkà láéláé gbogbo kòtò tátà bá gbẹ́dẹ̀ gbogbo àwọn ni wọ́n máa kó sí tọmọtọmọ. láìka sí orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. a kì í bá a mọ̀ ẹ fẹ́ béèrè lọ́rọ̀ ọ̀rọ̀ ìrìn àjò yín. ẹ pàdé mi lórí WhatsApp 08032983298. ẹni tó ní àlágọ̀ ìwọ́tọ̀ lálàlọ́gọ̀ torí pé Ọlọ́run ti fi aburú tó fẹ́ ṣe ọ́ tẹ́sù fẹ́ fi ṣe ọ́ tẹ́ni èṣù fẹ́ fi ṣe ọ́ ó ti tú àṣírí rẹ̀ fún ọ ìwọ ló mójútó. èṣù ò ní nà wá o ayé ò ní mú wa o a ti mọ ayé o ayé ò ní fayé hàn wá lágbára Elédùà wá gbọ́ o jẹun fún ọ ní sáyẹ́ǹsì àwọn bàbá wa kan. ìgbín ìbòójú ìgbín ẹlẹ́yìn ọmọ ohun tí jẹ́ bẹ́ẹ̀ ìgbín kìnnì kan máa ń bò lójú báyìí ó dàbí kọ́fà báyìí ẹ lọ́ọ̀dọ̀ àwọn tí ń tàgbín pé ìgbín tó níbò lójú lẹ fẹ́ ìbòójú ìgbín yìí ó fi sẹ́gbẹ̀ẹ́ kan ó wàá ra odidi atare kan sẹ́rí odidi atare yìí bó ṣe dìyẹn á yọ ìpò ara rẹ̀ bá ṣe yọ ìpò ara rẹ̀ yẹn kíní yìí ó dìpọ̀ ṣùgbọ́n báyìí ni á wà á yọ ní awẹ́awẹ́ nígbà tá a bá yọ obì aláwẹ́ tá a bá yọ á yọ ìdì kan nínú ìdì mẹ́ta tó wà ńbẹ̀ ìdì ẹyọ kan yẹn là ń pè ní ọkọ̀ atare ìdì yẹn ó wá gún papọ̀ mọ́ ìbòjú gbìn yìí ọmọ ẹyọ kan ò gbọ́dọ̀ sọnù nínú ọmọ atare yẹn. tọ́ bá ti wá lọ ọkọ̀ tó kúnná lọ́múlọ́mú dà á sínú oyin tọ́ bá jẹun ní ojú oorun tọ́ bá ti ń jí gbàrà tọ́ bá jẹ́ mùsùlùmí kọ́ kírun náà tọ́ bá jẹ́ kìrìsìtẹ́nì kọ́kọ́ ṣàdúrà náà ọ wàá kọ́ ọ bọ̀ ní oyin yìí ọ wàá fi búrọ̀ṣì ẹnu rẹ̀ ó fi fọ ẹnu yìí dáadáa bọ́ bá ṣe fi gbogbo ẹnu rẹ̀ tó fi gbó ọyá gbé mi kọ́ wá mú mi lé lórí nǹkan kan ò ní ṣe ọ́. nínú kí wọ́n bá fún ọ jẹ́ kó jí nínú kí wọ́n máa gbé bọ̀ kó ti jí tàbí kọ́ wá tó á jẹ́ kọ́ máa ṣe nǹkan kan lára rẹ̀ yóò sì máa gbà ṣiṣẹ́ nìyẹn. tọ́ ọ bá lọ sóde pé olóòde bíi ìnáwó kan ọwọ́ adé inú rẹ̀ ń ṣe bákan kò yé ọ. kó o tó sùn kọ́kọ́ fi oyin yìí fi gbogbo ẹnu rẹ̀ kọ́ wá mú omi lé lórí. tọ́ bá jẹ́ pé ńgbà tó lóde ọ̀bọ iyọ̀ omi ni omi gbígbóná ló mú lé lórí. tọ́ bá jẹ́ pé ojú oorun lóṣù tó jí omi tútù ló mú lé lórí nǹkan kan ò ní ṣe ọ́ sáyẹ́ǹsì àwọn Yorùbá ni dánwò bẹ́ẹ̀ ni ó rí sọ̀nà olówó ni kọ̀nà olówó. ìwọ̀n tí a bá ní kó fi ṣe sàárà àfọmọ ẹ̀dẹ́ ènìyàn kí wọ́n lè ṣàdúrà àwa náà fi lè ṣe sàárà fún yín ni. gbogbo ẹni tó bá lò gbogbo yín ní ọba lára mu a kì í bá wa mọ̀ o bí mẹ́sẹ̀gì yìí bá kàn lára má fi sa wọn. gbogbo kọ́ńtàtì tí bá ń bẹ lórí fóònù rẹ̀ ya fọ́n ká jẹ́ ọ̀dọ́dọ̀ wọn káwọn náà lè jàǹfààní rẹ̀. ọba bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ara rẹ̀ ni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé ni ọba bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé rẹ̀ ni kàn sí wa. ìwọ àti ìyàwó rẹ̀ ń jà ń jojúmọ́ lóòótọ́ èèyàn lè wọ bàtà kan náà ṣùgbọ́n kíkọ́lọ̀ rẹ̀ ọmọ papọ̀. tí ìṣẹ̀dá yìí méjèèjì ọba bára yín mu ẹ̀jọ̀ máa jà ń jojúmọ́ o lè kó 200 million kó o fi ṣòwò kọ jẹ gbèsè tíṣẹ́ tó ń ṣe yẹn ọba bá ìṣẹ̀dá rẹ̀ mu gbèsè lọ́ọ́ bá bọ̀ ọ̀bẹ. ọ̀gbọ́n mi yé
ibi tó ralẹ̀ sí látijọ́ tó ti kó wọbẹ̀ nǹkan lọ déédéé ó ní bó ṣe jẹ́ àwọn ilẹ̀ mi ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ ètí kan lónìí òdìjọ́ mi á máa sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ilẹ̀ nílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ló nílẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá kan ń bẹ tí wọ́n tún ń yá ilẹ̀ lò tí wọ́n ń ṣèpàdé lórí ẹ̀ àníra ìtẹ̀dú ẹlẹ́yẹ o ǹjẹ́ ẹlòmíì ra lẹ̀ ló ti ra kọ́sì rẹ̀ wọ́n sin síbẹ̀ ni wọn ò ní jórí bẹ̀ gbé ǹjẹ́ ẹlòmíì sì ti ra lẹ̀ lọ́ra ìdùnnú rẹ̀ gbogbo ẹni wọ́n bá fara gbénu lé yẹn àlàáfíà ni wọ́n máa bá jáde kú mẹ́ wọn ò ní gbókù wọn jáde gbogbo wa ní ṣìṣe o ọ̀rọ̀ ayé wo ò ní dàrú o ẹ wá fẹ́ tọ́jú ara yín wọ́n pa àrùn ara tẹ́ bá fọ̀rọ̀ lọ́wọ́ èyí tá a bá mọ̀ ń bẹ́ àárọ̀ yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Lukman ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà 08032983298 ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group 1000 naira lẹ́ẹ̀fì rẹ́gísítà á sì àádùn yín síbẹ̀ èyí náà máa benefit àìmọye many things níbẹ̀ àdúrà yín ọgbà o ire kàbìtì gbogbo àyè tẹ́ wà lókè òkun àdúrà yín ọgbà o ire o. Kó má bàa wáyé lásán, màtí ó bọ́lọ́run ò dá ẹ lásán, màdúró ayé kan ò dúró lásán. Àwọn rí ògo òjájọ ológo kó tó dáyé, nínú yóò náà ti mọ̀ kó tó wáyé. Ológo wọn ò lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dáyé, náà bẹ̀rẹ̀ eré bí ò ṣe ní gbáyé. Yóò sì kó ohun àbọ̀bò ẹ̀jẹ̀ tán láyé, bí ti bá bàyẹ̀ òtún nídìí ní ó dà nílé ayé. Ẹni sọ pé irọ́ ni kò sí tó ń jáyé. Ayé ohun tó ṣe ló fi ní kò sí tó ń jáyé. Wọ́n mú ọkọ̀ wọn sọjọ́ ti tiẹ̀ máa tán láyé. Ọjọ́ wo ṣàlórí tọ̀hún jáde láyé. Láyé kó má bàa wáyé lásán.